ẹ̀yin alákatakítí ẹlẹ́sìn ìbú ẹlẹ́sìn àpàyàn mo rò borí yín fẹ́ burú bí orí eégún tó ń léwèrè ilẹ̀ Yorùbá náà ń pè bí ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí àwa ò lè torí àṣà Saudi àti ṣe Saudi kápá àṣà àti ṣe àwọn baba ńlá wa run àwọn ètùtù àwọn nǹkan tó ń fún ilẹ̀ wa ní ètùtù tí wọ́n fi ń pìsì tí wọ́n fi ń ṣe ètùtù fún àwọn alálẹ̀ ilẹ̀ wa lẹ ti wá bá wa pẹ̀lú ẹ̀sìn òfò ẹ̀sìn Fúlàní tẹ́ ẹ mú wá ẹ̀sìn Àràbù ẹ wá sọ pé ẹ fẹ́ gbé Wásílà lọ ilé ẹjọ́ Wásílà ò ní ẹ̀tọ́ kankan lábẹ́ òfin bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí kò ní ẹ̀tọ́ láti ṣe àìgbọràn pé lòun tẹ́kì píkṣọ̀ Àmọ̀tẹ́kùn irọ́ burúkú tí àwọn alùsùnà tán lọ bá pa pẹ̀lú àwọn àfáà olórí burúkú tí wọ́n lọ bá ẹ wá ń dètè aláwọ̀ àmọ̀ pé fẹ́ pa àṣà àti ṣe wa run ni àmọ̀ pé fẹ́ kó wa lẹ́rú fáwọn Àràbù ni àmọ̀ pé ìṣe Fúlàní ló wà nù yín àwọn baba ńlá yín Málì ni wọ́n ti wá Senegal náà ti wá àwọn baba ńlá yín wọ́n ń ṣe ìran wa orí yín ló ń burú bí orí eégún tó ń léwèrè Wásílà wọ́n tì ẹ́ ni gẹ́kọ́ máa tì ẹ́ ìyẹn ò káyé o ntójú ẹ wá lójú ẹ rí o ó ti yẹ ìwọ nìkan kọ́ ló wà ní gbogbo ìlú Ìbàdàn kó o tó ní ìwọ lọ sí ṣọ́ọ̀bù rẹ ìwọ mú fọ́tò ìwọ ní kó o ya fọ́tò àwọn Àmọ̀tẹ́kùn ó ẹ̀ṣẹ̀ rí mọ́tò àwọn Àmọ̀tẹ́kùn ni àbíró orí burúkú wo lẹ́ ń pa kiri nígbà tí wọ́n fi mú ọ lọ bẹ̀bẹ̀ tí wọ́n lọ ṣòro fún ẹ ó di ẹlẹ́yàǹgbà náà ó wá lọ ṣòro tán wá lọ fi jáàbù sórí orí ẹ ti burú bí orí eégún tó léwèrè ṣó ti yẹ tójú ẹ wá lójú ẹ rí o tó bá sì lóò yẹ ẹ̀jẹ̀ lára wọ́n ní kó o sọ bẹ́ẹ̀ ni ó dáa ọ̀rọ̀ ẹ dàbí ẹni tó jẹgún ni tó dé ta gbangba tó jadìyẹ nínú ilé tó dé ta gbangba tó lóun ti jẹ igún nígbà tí ilé ẹjọ́ kejì máa mọ́ gbogbo ìyẹ́ igún ti wù lára ẹ̀ ẹ jẹ́ má fa lọ́bọlọ́bọ lọ́rùn kẹ má fa wèrè lẹ́sẹ̀ kó jẹ́ forí ara ẹ pamọ́ ṣó ti yẹ kó forí ara ẹ pamọ́ kó má jẹ́ káwọn alákìídá àwọn olórí burúkú eléyìí kó bá ẹ wọ́n á kó bá ẹ wọ́n á kó bọ́jọ́ iwájú ẹ ìyá tó bí ẹ̀mí rò pa abiyamọ nìyá abiyamọ mo pè yẹ ẹ nígbà tí mo rí tó ń bẹ fárun ẹ tó mú ẹ lọ bẹ̀bẹ̀ tó mú ẹ lọ ṣètùtù abiyamọ mo pè ìyá tó bí ẹ ìyá ẹ dẹ̀ wù ẹ níran táwọn wèrè eléyìí fi wá bá ẹnu ilé tán wá interrogate ẹ tán kóró sí ọpọlọ ẹ tí wọn náà grant interview káàkiri ó jẹ́jẹ́ kó rí ẹ pé bọ́n ṣe ẹ tán báyé Muyideen jẹ́ nìyẹn Muyideen Àgbàlá Gabriel tí gbogbo ayé tá à ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí gbogbo ayé fẹ́ràn rẹ̀ tí wọ́n dáwó fún tán kọ́lé fún tán àwọn olórí burúkú ìsọdẹ lárìnkà wọ́n nítorí pé ó jẹ́ mùsùlùmí torí pé ó jẹ́ mùsùlùmí àtìgbà tán ti mú kó lọ́dọ̀ Àgbàlá Gabriel kí ni nǹkan tán ti ṣe fún bọ́n ṣe gún ìyá ẹ̀ náà nìyẹn tán fowó ra ìyá ẹ̀ tán mú wọn kiri wọ́n lọ sí woman right kò sí tí wọ́n ṣe tán at the end ìgbà tí pààlà àti ẹ̀ àti hùn gbóná bàdé ó jẹ́ má jẹ́ káwọn wèrè kó bá ẹ kó yá àgbà fọlọ́n kó mú fún ọ pẹ̀lú láìfù ẹ ó ti yẹ bó sì mú pọn pẹ̀lú láìfù ẹ tójú ẹ bá wá lójú ẹ rí wàhálà àti yín nìyẹn àmọ́ kókó tó jẹ́ kẹ́mi fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ni wípé lákọ̀ọ́kọ́ àwọn mùsùlùmí alákatakítí olórí ìdọ̀tí ọlọ́pọlọ lílọ́ yìí ẹ̀yin ní olóòlù ẹ máa stop olóòlù ẹ gbólóòlù lọ ilé ẹjọ́ ayé yín ò ní í dáa tẹ́ ẹ bá gbólóòlù lọ ilé ẹjọ́ ẹ̀yin olórí burúkú yìí nígbà wọ́n pa Deborah nítorí pé ó blasphemy ànàbì èèyàn mélòó lẹ gbé lọ ilé ẹjọ́ èèyàn mélòó lẹ gbé lọ kóòtù ẹ̀yin wèrè yìí àbí bí kọ́lá jókòó sí tẹ́tí ń polongo ẹ bá ti bọ́ ànàbì rẹ̀ sí yín ní ẹ̀pá ni ká dáa fún yín ká kúlù fún yín ẹ̀yin wèrè alákìídá àbúyì ẹ̀yin ń wà sí òfò ẹ̀sìn òfò tẹ́ ń gbé kiri kóòtù yín tẹ́lẹ̀ ń gbé ẹ fẹ́ gbé kọ́ àwọn olóòlù lọ kóòtù bẹ́ẹ̀ bá gbé olóòlù lọ kóòtù tẹ́ẹ̀ bá lọ pèwé ẹjọ́ ká kúlù fún yín ẹ̀yin olórí burúkú yìí ìyẹn mélòó lẹ mú gbà tẹ́ ti pa Deborah abojú wa bí kọ́lẹ̀ ṣe lẹ̀kọ́ pa Deborah tẹ́ dáná sọ ọmọ lọ́mọ òní dá fún yín ẹ̀ ní soríire pẹ̀lú ẹ̀sìn orí burúkú tẹ́ lọ gbé wá tẹ́ fẹ́ fi pa àṣà àti ṣe ti wá run ẹlẹ́bọ ni ilẹ̀ Yorùbá ẹlẹ́bọ ni wá tán bá ní kẹ́ ẹ má jáde
tọ́ ẹ bá jáde tójú ẹ bá rí orí nìyẹn ṣé jíjáde tán ní ká ẹ má jáde yẹn ṣé Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí nìyẹn olórí burúkú alákìdé òfò ẹ lè islamize Nàìjíríà àwọn òun ṣe ẹlẹ́sìn mùsùlùmí ilẹ̀ Yorùbá kì í ṣe ilẹ̀ Àràbù bẹ́ẹ̀ bá pàṣẹ irú ẹ̀ délé Àràbù ìwọ olórí burúkú mùfútí olórí gidigbo olórí bí orí àgídìgbò orí ẹ̀ dàbí orí ìlú àgídìgbò ó ṣẹnu túyàtúyà ó kóòtù mélòó ló ti gbé àwọn wèrè báńdíìtì yín tó ń jagun sọ́nà ẹ̀sìn jihadi kóòtù mélòó ti kó wọn lọ ẹ̀yin wèrè aládàádálẹ̀ burúkú yìí èèyàn mélòó lẹ ti gbé lọ kóòtù láti gbà tẹ́ ti pa Deborah àbí kò ní iye ìgbà tẹ́ ti dáná sun lórí ọ̀rọ̀ Muhammadu ní nọ́ọ̀tì bẹ́yìn ẹ̀yin wèrè olórí burúkú tó pààyè ògbà yẹn ni gbogbo ẹ̀ náà lẹ fi ń wá náà láti máa pààyàn lẹ̀ Yorùbá gbogbo kókó tó fi ń ta sí bàbá onírìṣà nìyẹn nítorí pé wọ́n ṣàfẹ́ gba gbogbo agbára gbogbo nǹkan tí Yorùbá ní wọ́n fẹ́ gbàdánù lọ́wọ́ wa kán wá kó wa lẹ́rú mọ́lẹ̀ fáwọn wèrè tó máa wá pa wá ń pakúpa ẹ̀yin olórí burúkú aládànwò nígbà wọn káwọn ọmọ wọnú igbó lọ ń sìn níjọ́ tó káwọn ọmọ yẹn wọnú igbó lọ ṣebí Fúlàní ló kó bọ́n dá nínú igbó yẹn tán yìnbọn sí wọn kán mọ̀ wá jẹun tẹ́lẹ̀ ẹ̀kùn kán ti kó gbogbo ẹ̀ dànù kán ti gbọ́ wáàsí orí burúkú wáàsí òfò wáàsí ìyà tẹ́ ń ṣe kiri orí ayélujára yìí kán ti gbọ́ gbogbo wáàsí yín káwọn náà ti kó gbogbo nǹkan tán ní dànù wọ́n á pa gbogbo wọn pa sàárà ẹ̀yin olórí burúkú aládànwò ẹ̀ wá ń fẹnu tẹ́ńbẹ́lú àwọn òṣàlẹ̀ Yorùbá àwọn irúmọlẹ̀ ilẹ̀ Yorùbá àwọn bàbá tiwa ìwọ wá sọ pé ìwọ lọ sọ fún ẹ lọ pe ẹjọ́ ẹ lọ gbé ọ̀rọ̀ lọlé kóòtù ẹ lọ pẹjọ́ ẹ olóòlù ò gbọ́dọ̀ jáde mọ́ kò ní dá fún bàbá ẹ nílẹ̀ Ìgbìrà tó ti wá ìwọ olórí burúkú ọmọ Mufti ò ní ṣe oríire pẹ̀lú àwọn baba ńlá baba tó bí ẹ ẹ̀yin olórí burúkú ọmọ Nìjẹ̀ tó jẹ́ pé nígbà tá a bá padà máa gbọ́ nìsín á máa gbọ́ pé Nìjẹ̀ làwọn baba ńlá baba yín ti wá ẹ̀yin olórí burúkú yìí ó gbọ́dọ̀ ọpọlọ máa pàṣẹ orí burúkú nílùú bàbá ẹ nílẹ̀ Ìgbìrà àṣẹ tó rí pa nílẹ̀ Ìgbìrà lọ́hùn wọ́n máa pàṣẹ orí burúkú bíbẹ̀ ní ó ṣe máa tàbùkù àwọn bàbá wa ẹ̀yin olòṣì ẹ̀dá rádaràdá ẹlẹ́gbẹ́ òkùnkùn ànábì ní apá ẹ̀yin bẹ́ẹ̀ ẹ̀mí tí èbá ti ṣẹ̀sìn wa ẹ̀ bá ti kó ònú ẹ̀sìn wa ànábì ní apá èèyàn mélòó ti wá gbé lọ ilé ẹjọ́ gbà tẹ́ ti ń pààyàn kiri olòṣì rádaràdá lè dalẹ̀ wa rú ilẹ̀ ibi báyìí bàbá Olúbàdàn sì kọ́ ló ní kẹ́ olóòlù jáde káláyé tó dáyé ká tó bí bàbá ńlá kú bàbá yín lolóòlù ti ń jáde ẹ fẹ́ sọ ilẹ̀ wa dilẹ̀ ẹbọra so gbogbo tó bá yẹ ká fún eku tó yẹ ká fún ẹja gbogbo tó bá yẹ ká fún àwọn onílẹ̀ tó yẹ ká fódò tó yẹ ká fún olúgbó kán má fún wọn tó lè jẹ́ pé ogun náà fi tẹ gbogbo ìlú káwọn yẹn wá bẹ̀rẹ̀ sí wá máa pa àwọn kúkúrú kán máa pa gígùn lẹ̀ wa àbí kán máa gbọ́ páwọn èèyàn ní wọ́n bẹ̀rẹ̀ sí kú pípípí kò ní dáa fún yín ẹ̀yin olórí burúkú èpè la máa fi bayé yín jẹ́ ẹ̀yin wèrè olórí burúkú ẹlẹ́sìn òfò ẹlẹ́sìn òṣì ẹ̀sìn apààyàn tẹ̀ ń gbé kiri ta ló fẹ́ bá yín ṣẹ̀sìn orí burúkú tẹ̀ ń gbé kiri ṣáwájọ́ máa ràbú ni àbí ibi jẹ́ gẹ́gẹ́ bí ilẹ̀ Saudi ni ilẹ̀ Arabu gan wọ́n ń ṣọdún Halloween wọ́n mu ọtí wọ́n mu sìgá wọ́n ṣe bó ṣe wù wọ́n inú ẹ̀ náà la ti ń gbọ́ pé Arabu inú ẹ̀sìn inú àṣà wọn náà ni pé àwọn lè bá yẹ ẹ̀sùn àbí inú àṣà wọn náà kọ́ ni àwọn òpàṣà àti ṣe wọn rẹ́ gbogbo ìlú pátá ló ní culture wọn àwọn òyìnbó gan respect culture because wọ́n á máa sọ fún ẹ pé o gbọ́dọ̀ respect culture and tradition tí èèyàn bá sọ pé òun ò fẹ́ kó wọnú ilé òun kó wọ bàtà wọlé òun àwọn èèyàn tí èèyàn bá sọ pé òun fẹ́ kó fẹ́ ìrìn wọlé òun òun fẹ́ kó jókòó síbì kan ò gbọ́dọ̀ jókòó síbẹ̀ gẹ́gẹ́ bí culture you have to respect it ẹ̀yin olórí burúkú yìí ẹ̀yin ọmọ ìran kíran àmọ́ bí tẹ́ ẹ ti wá ẹ padà lọ́nlẹ̀ yìí ni pẹ̀lú ẹ̀sìn òfò ẹ̀sìn apààyàn tẹ́ ń gbé kiri ẹ̀yin olórí burúkú ẹ̀sìn wa ní apá ẹ̀yin aládàádálẹ̀ aládàánwò kóòtù mélòó lẹ́yìn èèyàn mélòó lẹ ti justice mélòó lẹ ti gbà fún Deborah nígbà tẹ́ pa Deborah tẹ́ dáná sun tẹ́ nítorí kó bú ànábì olóòlù ẹlẹ́yà tẹ́ ẹ ṣe mọ́lé àwọn ẹlẹ́yà tẹ́ ẹ ṣe mọ́lé ní 2026 ní sẹ́ńtúrì tá a wà yìí kẹ́ ẹ daṣọ dúdú bobìnrin mọ́lẹ̀ kẹ́ ẹ ṣe mọ́nú ilé ẹ rí pé lórí burúkú ni yín ẹ̀yin tí àdánwò pọ̀ lára yín
tó yẹ kẹ́ ẹ mójútó tẹ́ ẹ mójútó. Àwọn ọmọ ọlọ́mọ tó jẹ́ pé ògo wọn ti bògo wọn jẹ́. Ta ló sọ fún yín pé obìnrin ò kí ń di lọ́yà? Ta ló sọ fún yín pé obìnrin ò kí ń di dókítọ̀? Ta ló sọ fún yín pé obìnrin ò lè di vice president? Ta ló sọ fún yín pé obìnrin ò lè ṣe nǹkan rere láwùjọ? Ẹ wá daṣọ bò wọ́n lórí, ẹ wá ṣe wọn mọ́nú ilé náà máa wà, ẹ fi wọ́n sínú ìgbèkùn ayérayé. Ẹ̀yin olórí burúkú yìí, ẹ wá ń sọ wípé kó má robìnrin. Obìnrin tẹ́yìn fìyà jẹ tẹ́ dé mọ́nú ilé tẹ́ gbáṣọ ẹ̀há bọ̀ lọ́rùn tẹ́ ní pé kó máa gbénú ilé yẹn. Ẹ mọ̀ pé ẹ bu ògo ẹ̀ mọ́lẹ̀, ẹ bu ayé ẹ̀ mọ́lẹ̀ ni, ẹ bu òkùnkùn, ẹ ti gbé sínú òkùnkùn ayérayé, òkùnkùn bírímù. Ẹ̀yin olórí burúkú tàdánwò pọ̀ lára yín tó yẹ ká ẹ mójútó. Ṣé ó yẹ ní 2026 tàwa ní sẹ́túrì tàwa ṣé kò yẹ ká ẹ ti parú àṣà yẹn run? Àṣà burúkú yẹn kò yẹ ká ẹ parun. Kò yẹ ká ẹ parú àṣàkáṣà yẹn run. Ẹ gbé máìkì sórí mọ́ṣáláṣí, aago 5 ẹ bẹ̀rẹ̀ sí pariwo sí gbogbo ayé létí. Ṣé irú àwọn àṣà yẹn kò yẹ ká ẹ ti kókó lẹ̀? Ká ẹ máa gbàdúrà nu mọ́ṣáláṣí kẹ́ni kankan má mọ̀ pé ẹ ń gbàdúrà, ṣé bẹ́ẹ̀ yẹn àti Ọlọ́run yín ni? Ẹ máa disturb gbogbo ayé. Àwọn ayé tolerate yín everyday wákàtí 5. Olóòlù wa máa jáde kò pé wákàtí 5 tó olóòlù máa fi jáde, just 1 to 2 maybe 4 days or 3 days péré. Kò dẹ́ ṣe ibi tó bá gbà lónìí, tó bá gbà bí lénìí, gbogbo route tó gbà lénìí ó ti gbà bẹ̀ nìyí, ó tún dọdún tó ń bọ̀, or route mi ló tún máa gbà. Kò dẹ̀ kí ń gbà ju bí route 3 sí 4 péré lọ, ó dẹ̀ ti padà sílé ẹ̀ nìyẹn. Ìyẹn ló wá ní yín lára wá torí ẹ̀ sunkún kiri orí ayélujára. Ẹ̀ sunkún kiri ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní. Olùwọ́n àbá ẹ̀wọ̀n ní ìwọ̀n pé láti ọdún tó ń bọ̀ ló ní jáde mọ́. Bó bá ti jáde lọ́dún tó ń bọ̀, ṣé bó ti ló máa kẹ́lẹ́ àjáde? Kó àwọn olórí burúkú obìnrin tó bá ní kó wọn jáde kó lọ kó wọn pàdé olóòlù. Olóòlù iná yan, olóòlù ò ní fi nǹkan kan ṣe yín. Ẹ̀yin lẹ́ẹ̀dílé tẹ́ ẹ mọ̀ sára ni. Ẹ̀yin olòṣì yìí ẹ wá lẹ fẹ́ gbé lóòlù, ẹ lọ gbé lóòlù lọ ilé ẹjọ́. Kan tẹ́ bá tọpẹ́ ẹ fẹ́ arrest olóòlù, kan fi ẹ̀kú olóòlù wọ̀nyí kẹ́ lọ gbé kẹ́yìn àtò ẹ̀kú. Ẹ̀yin ará àtàrà ọ̀run kẹjọ lọ máa rojọ́ kóòtù. Ẹ lọ pe onílẹ̀ lẹ́jọ́, ẹ lọ pa olóòlù. Òòṣà ló ń jó lóòlù. Ẹ lọ pè lẹ́jọ́ kẹ́ gbé lọ ilé ẹjọ́. Ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní. Justice mélòó lẹ ti gbà fún Deborah tẹ́ dáná sun tẹ́ pa? Gbogbo àwọn tẹ́ pa nítorí Muhammadu justice mélòó lẹ ti gbà fún wa? Ẹ̀yin olóṣì èèyàn rádaràdà olórí kẹ́ǹgì. Kó ṣì kẹ́ kórí burúkú ẹ̀sìn wèrè apààyàn yín lọ.